ẹ̀yin àfà ẹ̀báyé jẹ́ pásítọ̀ ẹ̀báyé jẹ́ wọ́n tún wá sọ fáwọn obìnrin kan pé ìwọ o lọ wẹ̀ látorí wẹ̀ sínú ké kó wá wẹ̀ tán kó wá tábà kó fọ ẹnu rẹ kó fa bíyà rẹ kó wá fomi dáná wọ́n á fi dáná fọmọ tiẹ̀ náà tó bá sọ pé ta ló yẹ kó tiẹ̀ mọ lọ́ọ̀kì ọkọ èmi wà lára àwọn tó yẹ kó lọ́ọ̀kì ọkùnrin mọ́lẹ̀ o àmọ́ tálíkì àmọ́ Ọlọ́run ó fi dé ìní ṣe ọkùnrin ló lórí aya èmi ló lórí inú ilé mi tán ṣe ń lọ́ọ̀kì yín nìyẹn níbi táwọn jẹ́ńdà mi tí wọ́n sánjú wà ìyá tó ń fọ nǹkan oṣù fọ́mọ rẹ̀ tí ń fọ nǹkan oṣù fọ́kọ rẹ̀ jẹ ṣé àwọn ọmọ rẹ̀ ò ní jìyà ń bẹ̀ àwọn ọmọ rẹ̀ ó jẹ orí mi jẹ́ǹjẹ̀rẹ̀ ọmọ nílé kéwú jẹ́ǹjẹ̀rẹ̀ ọmọ nílé ìwé jẹ́ǹjẹ̀rẹ̀ ọmọ sóhun hùwà tó fi jèrè ọmọ abọ́kùnrin tó ti sùn lóru tán ní ọya tó bá ti báyìí tó bá ṣe ọkùnrin mi tó bá sì ti nalẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́mọ àwọn ọmọ ọlọ́mọ àánú wọn máa ń ṣe ní wọ́n kàn ya wèrè náà ni báàánú wọn ṣe máa ń ṣèyàn tó wèrè náà wọn ní làákàyè wọn mọ bó ṣe ń ṣe pẹ̀lú obìnrin tí o ti sùn lóru tó ti báyìí gbogbo nǹkan tí bá ti sọ fún tèmi ni kọ́ máa gbọ́ òwòrán gbọ́ nǹkan kan mọ́ tèmi ni ká máa gbọ́ tèmi ni ká máa gbọ́ tèmi ni ká máa gbọ́ ṣé bàbá òun yóò jẹ́rú ìyá bí àbí wọ̀ ọkùnrin mi ò ní làákàyè ọkùnrin mi oríire ò pé ọkùnrin mi gbogbo tó yẹ kó fi ṣe làákàyè obìnrin ni ní fi ń wá wàláyì tó bá sọ pé inú ẹni tó gọ̀jù láyé àwọn obìnrin ni sísà mi ìmí ò má tóbi níbi tẹ́mi gọ̀dì tí ọkùnrin bá ṣẹ̀mí tó bá ti lè ṣe bébì má bínú náà ẹ rò pé ọmọ àmì ò pè mí bébì kéke obìnrin tó ṣe pé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ̀ ni ẹ máa wò wá obìnrin mi ìvù ọkọ rẹ̀ ó lè pọ́ìsì ọkọ rẹ̀ tẹ́rù òsì ní bá obìnrin tí ò bá níbẹ̀rù ọlọ́ ó lè pọ́ìsì òrónú ẹ̀wù ìgbà míì tí èèyàn bá ṣẹ̀mí tó bá sọ pé ta ló yẹ kó tiẹ̀ mọ lọ́ọ̀kì ọkọ èmi wà lára àwọn tó yẹ kó lọ́ọ̀kì ọkùnrin mọ́lẹ̀ o àmọ́ tálíkì àmọ́ Ọlọ́run ó fi dé ìní ṣe torí mo fẹ́ràn àwọn ọmọ mi ọkùnrin mo ṣe wàhálà lórí ọmọ ju tó wá dọjọ́ alẹ́ káwọn ọmọ mi mọ̀ wá dáa lọ Ọlọ́run jẹ́ gbogbo wa bí amọ́ tó wà lórí bí Ọlọ́run jẹ́ gbogbo ọmọ wọn ó ṣoríire lágbára Ọlọ́run ọjọ́ alẹ́ wo ní dírá dáradá ládùrún tọkùnrin ti ṣe fẹ́mi láyé ṣé kí wọ́n ṣe arrange wedding fún mi àti ìyàwó tí gbogbo àwọn ìyàwó wọn náà mọ̀ tán mọ̀ bá mi rẹ́rìn fẹ̀yìn táwọn ṣe bí ìyálé àti ìyàwó tọ́dẹ̀ mọ̀ pé arrange náà ṣe fún mi láti pé láti fi gbá mi ni mo fẹ́ sọ ni àbí ṣé pé ọkùnrin tó sọ pé tí ó fẹ́ mi tó lọ fi mí hàn ìyálé pé mo fẹ́ fẹ́ ni tó sì ṣe pé nítorí pé kí ìyálé máa lè pè ní pé alájà tọ́kì tẹwàá ẹbẹ́ mi náà ṣẹ́ díẹ̀ ló ṣe gbà at the end of the day tá ṣe ń jà láṣìírí padà tú ṣé tírú mi orú mi kọ́ ló yẹ kí n rọ́kùnrin kí ni mo fẹ́ dè mọ́lẹ̀ pa a máa ní ṣe mo ń ta èròjà obìnrin a máa lò ìyìn lò ìdí tí fi lè mi máa ń sọ fóbìnrin ẹgbẹ́ mi pé èmi gangan káyámátá ni mí èmi gangan ni káyámátá ara mi gangan káyámátá lèmi so ẹ dákun gbogbo àwọn obìnrin nítorí Ọlọ́run àtọkùnrin ẹ̀yin ọkùnrin iṣẹ́ ló wà lọ́wọ́ yín ẹ̀yin ni dalérú ẹ̀yin la àní làákà yẹn kàn máa sọ pé ọpọlọ mẹ́sàn-án lẹ́ni ni ọpọlọ márùn-ún tọkùnrin mi ò ní làákàyè ọkùnrin mi oríire ò pé ọkùnrin mi gbogbo tó yẹ kó fi ṣe làákàyè obìnrin ni ní fi ń wá wàláyì tá bá sọ pé inú ẹni tó gọ̀jù láyé àwọn obìnrin ni sísà mi ìmí ò má tóbi níbi tẹ́mi gọ̀dì tí ọkùnrin bá ṣẹ̀mí tó bá ti lè ṣe bébì má bínú náà ẹ rò pé ọmọ àmì ò pè mí bébì kéke kóru ọkùnrin wọn adé tó wá mọ̀ mí wọ́n ní Àjọkẹ́ bébì mi má bínú kó wá ọ̀gì mi lásán kódà kó ṣe pé mo ká ọ níbi tá tí obi ń bóbìnrin sùn yín sì mọ forí jì ọ lẹ́sẹ̀kẹsẹ̀ má bínú bébì God bless you my brother kó wá ṣe má bínú bébì lásán fún mi àbí kó kàn pẹ́ẹ̀tì mi kó kàn ra àwọn n tó ṣe pé normal mo lè fowó mi rà kó wá rà fún mi lásán má sì mọ appreciate inú mi ó sì mọ dédé dùn àmẹ́yìn ọkùnrin ìwà èmi ọkùnrin lólórí ilé òun ẹ lọ gbé sọnù nítorí náà ṣe ń lọ́ọ̀kì yín nu o èmi ọkọ àbí sísà mi ọkùnrin lólórí aya èmi lólórí inú ilé mi tán ṣe ń lọ́ọ̀kì yín nìyẹn níbi táwọn jẹ́ńdà mi tí wọ́n sánjú wà níbi táwọn jẹ́ńdà mi tó yẹ pé àwọn yóò gbọ́ nǹkan kan níbi táwọn wà obìnrin tẹ́ bá rí tó bá bọ́ sọ̀rọ̀ láì tí bá ń bragi pé ọkọ mi ò lè fẹ́yàwó kejì ó ti mọ ibi tó ṣe sí ni ó ti mọ nǹkan tó ṣe kalẹ̀ tó fi sọ pé kò lè fẹ́yàwó kejì àwọn jẹ́ndà mi gan tó wá wà àwọn bravo jẹ́ndà lèmi àmọ́ pé wọ́n bravo jẹ́ndà ni wọ́n àwọn eléyìí wọ́n ní bọ́kọjà wọ́n ní bọ́kọ bínú ebẹ́bẹ́bẹ́ àkejì fẹ́ wọ́n tún ṣe dáadáa sí obìnrin bọ́ wọ́n mọ̀ kó ní jókòó nílé yẹn wọ́n fún oṣù mẹ́fà ni sísá yìí máa sọ yóò ní ọkọ òun ò bá fẹ́yàwó 3 million ó ní kéèdúró kọ́dọ̀ wọn máa ń tẹ̀lé lọ àmọ́ oṣù mẹ́fà ni oṣù mẹ́fà sì làwọn ìyàwó ọkọ ẹ̀ máa ń lòdà níjọ́ mo wá pè kalẹ̀ tí mo wá sọ̀rọ̀ sí ti fún mi ní sísá mi tó bá ṣe tẹ́yìn lẹ́ṣẹ̀ nǹkan débi pé kíyàwó yín ọmọ kọ́kọ́ yín ọmọ fẹ́yàwó lóṣù mẹ́fà kó máa kọ̀ wọ́n kalẹ̀ kán máa lọ ustaz káàbọ̀ kán máa kọ̀ wọ́n lẹ̀ kán máa lọ mo ní wàláhì gbogbo ọmọbìnrin lẹ́yìn lẹ́yìn bí obìnrin àwọn ọmọ yóò máa ṣe kiri ilé ọkọ ni ó ní ẹ sọ pé wàláhì àti Àjọkẹ́ mo ní bíláhì wàláhì bí mo ti pé gbogbo ẹ̀ fún mo ní wàláhì bí ó ti rí nu
ọmọ yóò mọ̀ sí kiri ní ọkọ ni ẹ wà àgbákò kan wọ́n tún máa ń sọ fáwọn obìnrin míì ẹ̀yin àfà ẹ̀bà ayé jẹ́ pásítọ̀ ẹ̀bà ayé jẹ́ wọ́n á tún wá sọ fáwọn obìnrin kan pé ìwọ o lọ wẹ̀ látòrí wẹ̀ sínú ké kó wá wẹ̀ tán kó wá tábà kó fọ ẹnu rẹ kó fa bíyà rẹ kó wá fomi dáná wọ́n á fi dáná fọmọ tiẹ̀ náà kàmọ́ today ni to dan Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ dédé tó bá ṣe fọ́kọ rẹ ọmọ ọlọ́mọ kan ni dédé bẹ́ẹ̀ náà ṣe fọmọ tiẹ̀ náà ọmọ ọlọ́mọ lọ́kọ rẹ o ìyá kan ló bí òun náà o ọmọ ọlọ́mọ níyàwó rẹ ìyá kan ló bí òun náà o dédé tó bá ṣe fún wọn yẹn owó náà gbà ẹ jẹ́ kí wọ́n sọ fún yín wọn kí ọmọ yìí fi bẹ́ẹ̀ jẹ ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ bí ẹ̀ṣẹ̀ ìyá lọmọ máa ń jẹ ju o ẹ̀ṣẹ̀ bàbá adley kẹrí kí ọmọ jẹ ẹ̀ṣẹ̀ bàbá o ẹ̀yin obìnrin adley kẹrí kí ọmọ jẹ ọkọ yìí ò bá máa fọ́ ọmọ obìnrin lẹ́nu kó bá ní mo ti kó báyìí sùn kó lóun ò fẹ́ mọ́ káwọn obìnrin máa sunkún wa alaikum salaam ẹjọ ẹ ó dọ̀ ṣáájúbọ̀rọ̀ káwọn ọmọbìnrin máa sunkún ọkọ yìí ò bá bọ́ síta kó fi tipátipá bóbìnrin sùn káwọn ọmọ yẹn máa sunkún wọn à ní jẹ́ lórí ọmọ ẹ̀ṣẹ̀ ìyá lọmọ máa ń jẹ jù ẹ̀ṣẹ̀ ìyá òun lọmọ ń jẹ jù so why táwa wùwà táwọn ọmọ owó wa fi máa sunkún lọ́jọ́ alẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá rẹ̀ ló dẹ̀ bà tiẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ń dààmú lọ́wọ́lọ́wọ́ nù dààmú ló wà báyìí wàláhì ìyá ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi wọ́n máa sọ fún pé ẹ̀ṣẹ̀ àwọn òbí rẹ̀ ló ń jẹ tá bá wá tù wò dáadáa ó lè má ṣe ti bàbá o kó ṣe tìyá àbí ìyá tó ń fọ nǹkan oṣù fọ́mọ rẹ̀ tí ń fọ nǹkan oṣù fọ́kọ rẹ̀ jẹ ṣé àwọn ọmọ rẹ̀ ò ní jìyà ń bẹ̀ àwọn ọmọ rẹ̀ ó jẹ torí òun ló dáná rẹ̀ yẹn àbóbìnrin tó mọ̀ọ́mọ̀ tán ní kó tọ̀ọ̀tọ̀ dájí kó wá da kíní ìmọ̀ kó wá fi rò fọ́fọ́kọ rẹ̀ tó sì fi rò ṣé ọkọ ni ó jọrú ìyá wọn àbí wọ ṣé ìyá ọkọ ni àbí ìyá tiẹ̀ abọ́kùnrin tó ti sùn lóru tán ní ọyá tó bá ti báyìí ọkùnrin mi tó bá sì ti nalẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́mọ àánú wọn máa ń ṣe ní wọn kàn ya wèrè náà ni báàánú wọn ṣe máa ń ṣèyàn tó wèrè náà wọn ní làákàyè wọn mọ bó ṣe ń ṣe pẹ̀lú obìnrin tí o ti sùn lóru tó ti báyìí gbogbo nǹkan tí bá ti sọ fún tèmi ni kọ́ máa gbá òwòrán gbá nǹkan kan mọ́ tèmi ni ká máa gbá tèmi ni ká máa gbá tèmi ni ká máa gbá ṣé bàbá òun yóò jẹrú ìyá bẹ́ẹ̀ àbí wọ̀ ẹ lọ mọ wọ ọkùnrin tí oògùn bá ń pàdé lára rẹ̀ jù tásà sí ti pọ̀ jù lára rẹ̀ ìmọ̀ ń dí àránṣẹ́ wọn kù ni oògùn fẹ́ bá pàdé lára ọkùnrin jù àránṣẹ́ ni ó mọ dínkù alájì àkànjí Táyọ̀ Marvelous brother mi sweetheart mi ṣe wà dáadáa ẹ ní dààmú tí àṣàṣì bá ń pọ̀ jù lára ọkùnrin wàláhì yóò sì mọ ẹjẹ tún ṣọ́ọ̀kì yín brọ́dà mi kan ni tí bá sọ̀rọ̀ yìí brọ́dà yẹn á mọ̀ pé ọ̀rọ̀ táwọn sọ fún mi yẹn mo fi ṣe prógámù ìyálé àtìyàwó wọ́n dẹ̀ kẹ́rù kú òǹlé lọ́sàn kan òru kan láìṣẹ̀ láìrò nítorí pé wọ́n fẹ́ pọ́nìṣ arákùnrin yẹn nítorí pé arákùnrin ti bá tọ́mọ wọ yunifásitì gbogbo àwọn ọmọ wọn náà ti wà ní yunifásitì èyí tó kéré jù náà àwọn ọmọ wọn tí wà ní skul ló ti wà ní secondary school àwọn okùn ti bá tọ́mọ wọn ní yunifásitì my sister sórí ẹ jẹ́ kí n jáyìn obìnrin kan o ṣe ara àwọn ìyálé mi wà bí tí wọ́n ní evil mind dé wọ́n á sọ fún ọ̀yàwó pé wo já ṣàbúrú pẹ̀lú ọkọ wa já ṣàbúrú sórí àwọn ti bá tiwọn dé wọ́lá lánàá àbí ìyálé tọkọ ti bá tọ́mọ ti wọ yunifásitì tọ́mọ ti graduate tó wá báwọ̀ tó ṣẹ̀ ń dé lónìí pé já ṣàbúrú pẹ̀lú ọkọ wo wà lè ro nọ́mbà 6 ẹ pé ẹ wá o ẹ dá burú yín ṣe kò sí ní tọ́kọ̀ èmi ò bá yín ṣàbúrú sọ́kọ wa o ẹ dá burú yín ṣe o oníyà ni ó jẹ́ èyí tó pọ̀ ń bẹ jù ìwọ tó ṣẹ̀ fọ́kọ tínú tiẹ̀ ń dùn wọ́n wá ti gbé ẹ ti tàn ìyàwó ń kó lé ọkọ báyìí ìyálé ti tàn ẹ ti lọ ìyálé ti kọ́lé ìyàwó wọ ọ̀dẹ̀ ẹ wo bí tóbìnrin mi gọ̀ sí orú ẹ̀yin tẹ́ ẹ pa ẹ rò pé n tán ṣe fọ́kùnrin yẹn tí wọ́n dédé kẹ́rù wọn kúrò lé tó bá ṣe pé ní tèmi ò mọ̀ máa nírọ́ ni arákùnrin yìí àpò oúnjẹ ní mọ́ra lé mo mọ̀ dáadáa èèyàn mi ni wọ́n wá ọkùnrin yẹn bí ìyàwó méjèèjì ṣe kúrò lé rẹ̀ ẹ rò pé kò ní sun ẹkún ìwọ obìnrin tó bá jẹ́ kọkùnrin àwọn ọkùnrin ní hàtí o kò sí tẹ́ lè ṣe fún mi inú wọn kò ní sunkún àmọ́ ìjọkùnrin bá fi lè yọ mi lójú lórí rẹ̀ àbí n tó ṣe fún lówájú ó yọ mi lójú my sister àwọn ọmọ rẹ ló ṣàbúrú yẹ kalẹ̀ fún abáṣe gbogbo orin kan wà tá mọ́ orí mi jẹ́ǹjẹ̀rẹ̀ ọmọ nílé kéwú jẹ́ǹjẹ̀rẹ̀ ọmọ nílé ìwé jẹ́ǹjẹ̀rẹ̀ ọmọ sóhun hùwà tó fi jèrè ọmọ ṣé wọ́n gangan tó ń kọrin orí mi jẹ́ǹjẹ̀rẹ̀ ọmọ sóhun hùwà tó fi jèrè ọmọ ọ̀pọ̀lọpọ̀ wa là ń ṣe wàhálà lórí ọmọ you like my abaya kan ṣòkòtò àti kíní ní turkey ní ìyá mi
alájàdùn wa ìdí ojú kòkòrò ń bẹ lára ọkùnrin mi bẹ́ẹ̀ ni àgbà àmọ́ ṣó wá ní káwọn obìnrin gangan báyọ̀ ọ̀la tiwa jẹ́. sani kọ́ wa gangan bọ̀ láti wá jẹ́ àwọn òbí ni ẹ jẹ́ ká ṣiṣẹ́ ẹ pé àwa tá a bá ti ń lọ́mọ nílé ọkọ ẹ̀yìn ìyá wa tọmọ yín bẹ́ẹ̀ nílé ọkọ ẹ máa jẹ́ sọ fún wọn pé sórí sùúrù ni o sùúrù ni o sùúrù ni o bí ìyá mi ti máa ń képe ìyá mi ò ní sùúrù lé ọkọ ojú tèmi náà máa rí lọ́dọ̀ bàbá yín nígbà bàbá yín sọ̀dọ̀ lọ́wọ́ ojú mi máa rí ẹ ṣe sùúrù lé ọkọ ẹ ṣe sùúrù tó bá ti ṣe sùúrù ó ní náà èmi sùúrù ó ní náà ló jẹ́ mi ò sá o sùúrù lúlù kólúwa rẹ̀ mọ́ tó bá ṣe pé a níbi kan ìmọ̀ níbi tí mò ń náwó sí lórí nínà yẹn dùn ní tólúwa rẹ̀ ti fẹ́ di mọ̀mánú nẹ́tíwọ̀kì láti kékeré ọjọ́ ayé èèyàn gbogbo ẹ̀yin ìyá ọkọ kan náà wà alágbàkò sí níyín àwọn ará TikTok ti ń táìpù ẹ̀ ẹ̀yin ìyá ọkọ náà ẹ bá ọmọ yín bá ti níyàwó kò kàn yín ẹ má dá sọ̀rọ̀ àlámọ̀rí ayé wọn kò sí tó kàn yín pẹ̀lú ìyàwó ọmọ yín àdúrà ni ẹ máa fi ran ọmọ tí yín pé kọ́lọ̀ ń kọ́ ọmọ ṣe kọ́lọ̀ mọ́ ṣe lọ́kùnrin tí ó mọ̀ ṣe I am the head of the family èmi lọkùnrin olórí ó ń ṣe olórí lọ́dọ̀ àwọn jẹ́ndà tèmi èmi lolórí ilé lọ́dọ̀ àwọn jẹ́ndà mi my brother ọrùn tèfètèfè ló ti máa rántí pé àti kò yẹ kí n so lórí bá fẹ́ jókòó jẹ́ gan láyé àgbákò àwọn obìnrin tó wà ń ta yìí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín brother mi mo ti fọ̀rọ̀ àwọn brother mi yẹn ṣe program lórí TikTok last week o àná aláàmì wọn tún wá kí mi lé ìjáde wọn wá wò pé àwọn òrí mi ta wọn wá wò mí lady yẹn dẹ̀ ń pè wọ́n ẹ ló ìbólẹ̀ wa tọkùnrin ò bá fẹ́ ṣe ṣìnà àwọn alágbàkọ obìnrin kan alápámọ́ṣiṣẹ́ kan ń pè wọ́n sí fún ṣìnà ẹ mọ̀ bọ̀ wálé ẹgbẹ́ mi wá ń sọ pé ìwọ tó bá gbọ́ lágbára ló mọ̀ túmọ̀ tí mo fẹ́ sọ yìí mi fẹ́ sọ ní English pé fùndúkù lálọ́ ẹ̀yin wọ́n sọ fún ẹgbẹ́ mi pé ṣé ẹ̀ lówó fùndúkù tẹ́ẹ̀ bá lówó fùndúkù ẹ mọ̀ bọ̀ àwọn ọmọ mi ti wà lọ́dọ̀ girama ẹ mọ̀ bọ̀ ẹgbẹ́ mi wá ní àwọn olówó lọ́wọ́ àwọn olówó tán ẹ mọ̀ wọ́rì ẹ wá ní kọkùnrin ó jókòó jẹ á fi oúnjẹ lọ ẹ̀yìn ẹ̀ ní jẹ́ ṣé wọn fóúnjẹ lọ yẹn ẹni jẹ ẹni kọkùnrin ó jókòó jẹ àbí àgbẹ̀wò tó wà lẹ́yìn ni pé kọ́lọ́hún ó kọ yín máa ṣe ni ẹnì kọ́lọ́hún ó kọ yín máa ṣe kẹ́yìn náà wá dúró jẹ́ kọ́lọ́hún ti wà lẹ́bi sára sísá wa kọ́lọ́hún ó kọ yín máa ṣe ni so ẹ̀yin ti TikTok ẹ sọ̀rọ̀ sókè dáadáa nítorí mò ń fẹ́ káwọn ará Facebook máa gbọ́ opinion yín káwọn máa type. Hello, assalamu alaikum. Sàmú wà lórí live ni ṣe fẹ́ sọ̀rọ̀ ni ó yá hold on ẹdún ẹ̀yà ara TikTok ẹ gbọ́ wọn náà o hold on mo fẹ́ fi yín sí speaker ni o. ó yá. Bluetooth mode. ó yá à ń gbọ́ yín sà. Tẹ́rí nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ nínú ìyá program every time ọ̀n tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ ní pé àìmọ̀. nẹ́tíwọ̀kì wọn. ẹ̀yin tí a bá fẹ́ pè sórí ètò yìí látòrí Facebook 091 35 30 42 37 091. Hello. Yes sir, à ń gbọ́ yín sà. Tẹ́rí àìní ìtẹ́lọ́rùn ojú kòkòrò àìmọ̀ wọn ara ẹni ọ̀dọ́kùnrin ló náà lámọ̀. Naam. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kì í ṣe ti obìnrin kò ṣe àwọn obìnrin míì obìnrin tó wà lórí Facebook tí ò rẹ̀yàn bá sọ̀rọ̀ tí ò rẹ̀yàn á di friend ṣé o ní ọkùnrin kan obìnrin kan sọ pé òun fẹ́ gbé ìdórí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìjàmbá yẹn orí Facebook náà ló pọ̀ sí. sẹ́yìn TikTok ń gbọ́ tẹ́ bá ń gbọ́ ẹ sọ pé yes. obìnrin yóò jókòó jẹjẹrẹ ní tọkùnrin yóò mọ bá sọ̀rọ̀ ní TikTok pé can I have your number. ìjọ tó ti sọ pé can I have your number yẹn ìjọ náà ló ti ń pe can I have your problem. wọ́n yẹ fún problem ó lè dínkù ọ̀tún pé pé títí àwọn obìnrin tó wà nílé gẹ́gẹ́ ẹlòmíín wà bẹ́ẹ̀ pé ọkùnrin míì ti bá yọ obìnrin míì jẹ àwa dúró pé òun dúró pé kí ọkùnrin kan náà ta sóhun aburú tó wà nínú ayé ń sìn àfọwọ́fà ló pọ̀ jù bó ṣe wà lọ́kùnrin pé ọkùnrin burúkú ò dáa ọkùnrin burúkú wà bẹ́ẹ̀ lóbìnrin burúkú wà ṣùgbọ́n ọ̀pọ̀ àfọwọ́fà ló pọ̀ jù. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀ àfọwọ́fà ló pọ̀ jù tó kálukú bá jókòó ẹ̀ gẹ́gẹ́ tó kálukú tẹ̀lé lánàá náà kò ní sàkúrẹ́ ẹ̀ wà ọ̀bọ̀ ìyàwó tó wà lẹ́sọ̀tì fún oúnjẹ náà ó ń bẹ̀rẹ̀ can I have your number. have your number ìmí àmọ́ ṣe subscription ránṣẹ́ sí obìnrin online. How can I see you? Kò lè ṣe subscription fún ìyàwó ẹ̀ but a ti subscription fún girlfriend ẹ̀. Can you stop for me? A máa gbéra wọn gé sí àyàn. Ó ń pẹ́ táwọn obìnrin tó máa kó gbogbo àwọn èèyàn lórí lọ kó tó máa fún wọn lágbàkú. Alájọ ọlákẹ́ ìkóbì ló jẹ́ máa sọ bẹ́ẹ̀ alájọ ìkóbì ẹ̀yìn kò ní sọ pé kóbìnrin máa kógi ọlá pé one wife one woman lẹ́jẹ́ ló jẹ́ sọ bẹ́ẹ̀.
ọ̀rọ̀ wa máa ń wọ woman kan lélẹ̀ ọ̀rọ̀ pé àníṣe tí àbúrò bá máa wà kò ní pọ̀ tó bó ṣe wà rámpà tó fi àfọwọ́fà àìnítẹ́lọ́rùn ló pọ̀ jù. Ok, for example mo fẹ́ ní dárúkọ bọ̀ máa náà dárúkọ ìlú ní Ṣakí mo mọ àwọn fámìlì kan tó yẹ pé tó bá fẹ́ lọ sí àjìgàn tó bá fẹ́ lọ múra ìyá mi JP táwọn jọ lọ ni. síbẹ̀síbẹ̀ náà bí woman yẹn ṣe ń ṣe fún ẹni yẹn tó kò yé máa ó ní wọn káàkiri bó ṣe ní níbẹ̀dì ló ní Kìṣí ló ní níbo tí mo mọ̀ ní o but ẹni yẹn náà ń jẹ ìyá ẹ̀ lọ́wọ́ sí i so ó pọ̀ lọ́kàn bẹ́ẹ̀ yẹn kò ṣe nínú ẹ̀dá tó lọ́n dá tó láàánú jù lóbìnrin wa àtọ̀ bọ́ ṣe láàánú jù yẹn náà bọ́ ṣe láàánú tó yẹn náà mélòó ọkùnrin náà ṣàánú fún pé torí wọn pé orí àwọn ọkùnrin mélòó ló pé. ẹ sà tí ìwọlé tá a fi sọ yẹn arábìnrin kan sọ yìí pé kábọ̀ òfò ọkọ òun pamọ́ sí san 350,000. ó ní ká fọkọ ọkọ òun pamọ́ fóun. because ṣẹ́rí kótó dé stage yẹn òun ló mọ tó ti pass through kótó dé stage yẹn òun ló mọ tó ti pass through pẹ̀lú ẹ̀. I'm talking from my experience sincerely kò sẹ́ni tó ń bú mọ́tò kò sẹ́ni tó pé tán àmọ́ àfọwọ́fà ló pọ̀ jù fọkùnrin tó wà ń tà ń sìn sẹ́yìn tọ́yà obìnrin kan bá tilẹ̀kùn mọ́kùnrin kan nínú ilé tó ń bọ̀ tó ń tọ́jú ẹran tó ń kun léèrè tó ń kun ní ewé ẹ̀yà kó máa jẹ́ lọ olóòrùn mọ àyọjú náà tó bá débẹ̀. wọ́n máa ń sọ̀rọ̀ pé ọlọ́run afẹ́mi bìrì tẹ́mẹ́ta ṣé ìfẹ́kùnrin ló ní ká máa fẹ́ káàkiri ìrìnkò ló ní ká máa rìn àbí. òun náà là ń sọ pé ẹni tó bá ti fẹ́ méjì kí ní tún wá ká àbò fẹ́ mẹ́ta kí ló ń wá ká. so àwọn nǹkan yẹn mo láìkì program yìí ó dẹ̀ dùn mọ́ mi nù gan but òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa ń rí lára àwọn èèyàn mi. so ẹni tí ó bá rí pé obìnrin kan jẹ ọkùnrin kan yà kó learn from me. yes màmá mi Fọlárònkẹ́ JP ẹ ṣeun mà. ó sọ pé jẹ́ mọ́ pẹ̀lú ìyàwó ẹnu ilé náà aburú ò sí níta àti inú ilé náà ló ń kálukú ti ń gbé aburú rẹ̀. bẹ́ẹ̀ni ó ti yé so ló ń kálukú jókòó jẹ́ ìgbésẹ̀ bí tábáyé dé ìdìbò jẹ́ àwọn ìyàwó mi. Kudrat Yusuf aleykum salam from Facebook ọjọ́ mẹ́ta ni mà ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share program yìí lórí Facebook ẹ bá wa share TikTok náà. ṣé àjọ̀dẹ́ ń gbọ́rọ̀ mi bẹ́ẹ̀. àgbẹ̀ sà. ẹlòmíì gan ibi tó ya olórí burúkú dé á ti lọ máa sọ ọ̀rọ̀ ìyàwó ẹ̀ fún àlè àbí fight ticket. Mr. Ayeti thank you so much mami. ó ṣe ń sọ yẹn náà ni aburú ṣe máa bá ọkùnrin yẹn ní gbogbo tó bá wà. òdìfà pé ó ń ba ìyàwó ilé ẹ̀jẹ̀ fún ẹni tí ò tí ì mọ̀ tí ò mọ̀ bóyá ewin ni bóyá ejò ni bóyá kìnìún ni bọ̀ torí pé kó lè wí ní àtẹ̀ torí pé ó wà fúláṣì ó lè ní ìyàwó òun gan mèrè ṣe lórí bẹ́ẹ̀ gbogbo ìran ọkùnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kò lè láti bọ̀tán láyé. àmín ó ṣe rí nìyẹn. àmín àmín ọlọ́ àmín Jésù àmín ọlọ́ àmín Jésù. ọ̀hún pé tí máa pè sórí program ó kọ́ mọ̀ pé wọ́n sì ní wáyé bá mi máa ń pè but tí máa ti rẹ́lẹ̀ tí mo mọ̀ pé àwọn èèyàn people must learn from me everybody jókòó nílẹ̀ pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀ tí ẹ máa ní ìyàwó ti. ẹ mọ dádì ẹ mọ the worst part ni ẹ mọ tí máa ń dùn mí jù ni pé wọn à ní tọ́jú ilé yẹn gangan o wọn á dẹ̀ máa ṣe responsible father níta. ẹni ọkùnrin tó bá bòdè náà tó fẹ́ fẹ́ ìyàwó méjì lóòótọ́ wáyé tó lè gbé ìyàwó ẹ̀ lọ sílẹ̀ wáyé tó lè sọ ìyàwó ẹ̀ tó fẹ́ fẹ́. ẹ gbàtẹ́wọ́ látòrí TikTok mo ti pàtẹ́wọ́ fún yín látòrí TikTok. tó bá wà responsible lóde ó yẹ kó lè bóòdù pé màjá mo fẹ́ níyàwó kejì òfin tó kàn gúnlẹ̀ bọ́ òun láti jò mọ̀ jẹ́ òbí mọ̀ olórí burúkú ọkùnrin ló máa ń ṣe bẹ́ẹ̀. God bless you. màjá mo fẹ́ fẹ́ yàwó tó bá wà responsible fẹ́ kí ni rí ìtòsí ẹ̀rí ṣe ń balá pé ìyàwó ẹ̀ tó fẹ́ fẹ́ yàwó kejì wáyé tó lè sọ fún wọn ti torí pé ìyàwó náà ló ń gbọ́ bùkátà lórí ọmọ lórí rẹ̀ lórí inú ilé kódà ìyàwó mi ló kọ́lé tó báwo ló ti wá fẹ́ sọ fún ìyẹn tó a máa rìn kúrò tí mọ́ ọ̀fíìsì ni pé ìyàwó tó bá wà òkè tó ń tọ́jú ọkọ ẹ̀ tọ́jú àwọn ọmọ nínú ilé bẹ́yẹn àwọn kan lè sọ fún pé wọ́n sọ fọ́pọ̀ pé ó ti lórí ẹ̀ ni o àṣẹ̀ṣẹ̀ tó tẹ̀lé abẹ́yà kó wẹ́lómi o ó ti bá yé ẹ̀jẹ̀ ni wọ́n ní òun ní ojú ògòkè wọn ò jẹ́ ògòkè nígbà tó ń sùn lé obìnrin káàkiri àti ilé tó máa gba oríire ara àti ilé tó máa kórí burúkú bá ó ń sùn lé. àwọn obìnrin mi ti lọ sí dodo wọ́n ti lọ sí ọmú wọ́n ti sín àyà nítorí yín ẹ̀yin ọkùnrin yìí náà náà ṣe sìn ilé wa ń bá ká. gbogbo tọ́ni kan sí gbogbo kan sí àwọn kan sí ẹsẹ̀ kan sí everything problem ti di ẹni tó ń bá ṣe àtẹni tó ń kó sára ẹ̀ nìyẹn ìdúgbà tó bá ṣe fún ibi tẹ́yìn tí ò bá rí nǹkan kan torí ẹ̀ ìbá máa mọ̀ pé òkúta ti bá tó ń sí. bẹ́ẹ̀ni. so ìbọn wá ní ok ṣé wọ́n máa ń sí pé kí n máa lọ títí náà sí kí n kàn gọ́ọ̀mù mọ́ obìnrin kó máa lọ kí n máa lọ kí n kàn ṣàdédé gọ́ọ̀mù ara mi mọ́. alájà Kudrat ni most of them are using fake life from Facebook bẹ́ẹ̀ni. àìnítẹ̀lọ́rùn ní mẹ́jà àìnítẹ̀lọ́rùn ní jáde ẹni tó ti ṣiṣẹ́ lọ látàárọ̀ fẹ́ pé ó dé ó kàn wá bó ṣe fẹ́ jẹun kókò rẹ̀ òun ló máa mú fóònù ló máa ní I love you àìjẹ́lẹ̀ kan sílẹ̀. bí ní Nàìjíríà dé ń sìn síbò ẹgbẹ́ àwọn èèyàn ti lẹ̀ ní ló ń jẹ́ pé obìnrin wọn bá yọ ọkùnrin jẹ́ ká máa bàjẹ́ lọ ẹni tó bá ti fa yí ẹ̀rẹ̀ kan bàjẹ́ ó ń pẹ́ ká tó rún gbúgbú ká dá sínú ẹ̀rọ lọ́bì kankan rún dáadáa so that others will learn. so kò jẹ́ that's my own contribution. Thank you so much we really appreciate gbogbo ẹni tí a bá fẹ́.